double tap ni. Yẹ kí n wo bóyá Kàbúmà ká wà níbí tó promise mi láàárọ̀ pé ó máa fún mi lówó. Ọmọ ìta àgbáyé Ranto. Àìtó jiyàn náà tẹ̀lé mi ká lọ. Hello. Hello. How are you? I'm fine. How are you? I'm fine. You are from where? Nigeria. Where in Nigeria? Imo. Imo. Have you married? No. Can you marry me? Yes. Wow, that's very good. Call your account number because you said that you want to marry. OPay. What is your name first? Cynthia. What type of job are you doing? Interior design. Interior design. I don't hear you. I don't go to school. Can you break it down? Interior designing and decoration. I design houses, offices, restaurants. Anything to do with interior design. So you can design me now? Yes. How? You the barb hair? What? You the barb head? No. You said that you can design me. How do you want to design me? I can change your skin color. Oh, you the bleach. You the bleach body? I know they bleach body, no mind me. Interior design has to do with houses, buildings, not humans, not skin. Oh, wow. Now you they do all this POP. Yes, POP, yes. What is the meaning of interior in English? Interior is an English word, but it means inside, like indoors. Interior, anything that has to do with That indoor, is the present. That is the present tense of terrorists. No. It's concerned terrorists with interior. That name is very familiar. Terrorist interior. I swear. Oh my god. Oh God, man. That is your brother or your husband? My brother. Oh God, man. I like everything about you because you are a very wonderful lady and you're very beautiful and everything. So, but if I give you money now, you will collect it. I people again, I will collect them. Why not? See where you they stay. See where they stay. So who's supposed to give somebody money? No, this one I fake. Na green screen. Wait, I see your silly. See my own silly. Now they get money pass now. Now they get money pass. You're disguising. You the disguise like this now. How do you know? You the disguise now. You the disguise. Okay. You a celebrity. How can I come to your town? I would like to come and pay your buy price. Okay, I will give you directions. When you want, just come to my DM. I will send you the address. You know we're on live. I can't see it in public. How can I say it? How can I enter your DM? Should I call you my WhatsApp number so that you can DM me on WhatsApp? No. People will copy it now. You're on live stream. Many people are watching. All the whole world know my WhatsApp number because this is King of Universe. Everybody know my WhatsApp number because there is any information in anywhere in this whole world they will give me. Then I will broadcast it immediately. Interesting. Yes. Can I give you my WhatsApp number? Yes, you can call it. 081. Are you putting it for head or what? You never write it. My sister is writing it. She's writing it. See. Okay. 081. 34. 27. 7. 67. 56. So, but I hope just message me with voice message. That is my Igbo wife because you will be number 155.
Jesus. Yeah, Gee, I've married many wives. do you have enough money to take care of all of us? This is my number 55 wife and number 55 house that I will build. Oh, interesting. Where is it at? Ikorodu or Sangotedo? This one is at Ogun State. I have one house in Lagos, one in Abeokuta, one in Port Harcourt, one in Abuja, one in Aba. I have many houses. So which one will you put me? Which one do you like? The one in Abuja. No, 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 no. I will put it. There is one woman in Abuja. I will put in the one in Lagos. I'm already in Abuja now. So it will be easy for me to relocate. Do you like Wagbalanda? Stop. Why are you laughing, woman? Why are you laughing? Talk to me. Oh my god. Do you like Wagbalanda? Yes, that's the best place to live in Abuja. Very beautiful. No problem. I will talk to that woman to relocate, come to Lagos so that we go there. All right, no problem. So, are you a Christian or Muslim? I'm a Christian. Can you define Christianity for me? Hi, man. What is a Christianity? Behaving Christ-like. A Let Christian. let your sister talk now. What is a Christianity? What is Christianity? What is a Christianity? Please, I don't know what. Christ. So you don't know what you are practicing. For you. Huh? So you don't know what you are practicing. You just I believe. know what I'm practicing. I'm practicing. Divine Christianity for me. Christianity is a way of Christ. Shawala. Christianity is a way of like acting Christ like now. Worshipping God now. It's Do not you the same. no, 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 no. There is not God in Christianity. Christianity is way of life of Jesus Christ. Hey, it's a way of Now, Christ like now. now, are you living in the way of life of Jesus Christ? Yes, yes. Jesus Christ do life with you. During his own time, there was nothing like phone. During his own time, there was nothing like phone now. That's why we are privileged to have phone in this time. Jesus Christ married. Adam, avoid me. Jesus Christ. I'm Jesus not Christ, married. You see, I'm not married because Jesus Christ is not married. but you will still married. It depends. If he appears in my dream and say I should marry, I will marry. Okay. Jesus Christ have 40 days and 40 nights fasting. Have you do that before? Yeah, this is Lenten period. I'm currently fasting. But you will eat in the evening. Yes, now. But Jesus does not eat throughout the 40 days and 40 No, nights. no. Jesus Christ is 3 in 1. Trinity. How do- No, only one person. How do you know that? Which Bible tell you that Jesus is a 3 in 1? Yes, now. I'm a Catholic, so we believe in Trinity. What Bible verses that tell you that Jesus is 3 in 1? Now, waiting my Reverend Father teach me. Do you believe? Do you want to hear what your Bible, Reverend Father teach you, or you want to hear what Bible teach you? My Reverend Father interpreted what the Bible is saying. How do you know that what Reverend interpret to you? How do you know that whether they are saying true or lie? One person, no, How 100 do people. you know whether they are saying 100 people. We have. Adam, bye bye. Leave me alone. See, talk to you later, Adam. Okay, so Jesus Christ. Oh, what am I saying? You know, Catholic Church, the preaching every Sunday is the same thing everywhere. what So your pastor tell you? What your reverend pastor father told you? Have you investigated by yourself in the Bible? God has appeared to me in the dream and said I should believe him. God appeared to you. So you are telling me that you have seen God face to face. I'm a child of God, so he appears to me in my dream. Oh, in what color? Is it by black man or by white man? No face. I just know that God is here and I hear his voice. And there is a, what do they call it? What language is it used to talk to you? My language, Igbo. Oh God, wow.
Okay, let me. That's very good. That's very good. I like your spirit because you have a big glory. Thank you. So I would like to talk to you another time. All right. But if you can marry me, it will be very better because I'll have a lot of job to do in your family entirely. I believe you. Because as you dey see me, I'm a pastor, I'm a herbalist, and I'm a far. Oh, only you. Yes. One. Only so I know everything about Bible, I know everything about Quran, and I know everything about traditional. Actually, I'm not a good liar. Oh, really? Nice, nice. Yes. So the reason why I know all these things, I know it because I don't want anybody to dupe me. You know what? Mm. You are disturbing me. Is that one of our Hello? wives? Once a life, love. I can hear you, woman. Is that our I can- co-wife? Who? The person you're talking to now? This is one of my wife in this town. I have Nice. thousands of. This is King Solomon of this time. But King Solomon had 300 wives. Have you? I've become concubine. I don't know. King Solomon have 700 wives and 300 concubines. Okay, one of them the correct. And me, I will have 1,000 wives, then 1,000 concubines. Why you want to pass King Solomon? Because that old King Solomon does not civilize raise me. Oh, interesting. But you get money past you. How do you know? Is it because you are seeing me here? Is it not you that said it? That Do I you should have look my, at your ceiling and look at my ceiling? do you have another phone there? No, no, no. If you haven't, tell your sister to help you Google my net worth. I know you're a celebrity. I know you now. That's why I said I'll marry you now. You now tell me that I King want to come Solomon and have dig gold. I'm a gold the digger. I want to money come and dig gold there. the money way I get, Solomon not have the half of it. I believe you. So tell your sister, let him Google my net worth. I want to hear it for you to know that I'm Google over Solomon's network for me. Sharp, sharp. I yes. want Yeah, fast, sharp, sharp for you to know what you want to come and how much face. is this? 3 billion. Wait, what did your sister say? 3 billion. I'm not joking here. Huh? I'm not joking. Tell her to Google it. Google you sharp, sharp now. Her phone is not connecting. Network not the her phone. With how you did live interior house, no, I live in zero house. The that Wi-Fi is is what the down. right. The Wi-Fi is down. I have $300 billion. It's Interesting. like I don't like to be proud, okay? Because I like Yes. to I don't I like to make people happy. Interesting. That is the reason why I like to make people happy. Interesting. I So love that. that is me. So if I marry you like this now, I go laugh time. I go just they laugh, they laugh, they laugh, they laugh. Why are you really laughing? Why You said you laughing? like to make people Are you here happy to now. laugh? Yes, I'll make you happy. We do the right thing at the right time. Any money that I give you, you will go out there to go and help people. Okay. Interesting. So this is your interior now. How may I help you in this your interior business so that you can know that I love you so much? Just help me, tell people your viewers right now. Tell them that I'm an interior designer based in Abuja, so they should patronize me. So can you stand up? Let me see you whether you are beautiful lady. Uh, no, I'm standing. This is my height. Are you lying to me? So if I give you business, that is how you want to be lying to the customer. You have made me verse. Ready. You are lying to me. You sit down. You said that this is your height.
That is ridiculous to my personality. Ẹ wá sí mi ò ní network ní favourite ni. Why tó ṣe jẹ́ kàbẹ́ ẹ̀yin ti favourite ti sáwá sí bí ni? Ṣé ẹ̀yin ti favourite sì wà ń bí ni? Ẹ̀yin tẹ̀ wà ní TikTok wọ́n ti fẹ́ fún mi ní gift pa ní favourite. Ẹ̀yin ti favourite ṣe ti sá lọ ni. I don't understand you. If you are here, just comment that you are here. Ẹ̀yin ti favourite. Are you still here? Àbí network eléyìí ò dá ni. Favorite. I'm not talking on TikTok. I'm talking a favorite. I did for favorite app. Ẹ̀yin tẹ́ bá mọ̀ pé wà ní favorite níbí ẹ wá síbí. Kí ló fà á tí ó fi jẹ́ méjì mi? Sí favorite máa yọ owó báyìí. Tẹ́ bá ti ń wọlé sí favorite kẹ́ máa tẹ́wó. Hello. Go follow Cardi. Give everybody give each other. Láti bo. Wọ́n ti fún mi ní gift pa ní favorite. Wọ́n ti fún mi láyọ̀. Wọ́n ti fún mi ní universe. Wọ́n ti fún mi ní pepper pool. Oba, you like money too much. If I don't like money, wetin I go like? As you like pool now. If I don't like money, wetin I go love? Talk to me, man. If I don't like money, wetin I go like? Tell me now. Tell me now. One day, AB 77. Ebu. AB 77. Ebu. AB 77. Ebu. Sendino. Ebu. Wọ́n ti bókàdì o. Wọ́n ti bókàdì yẹn lọ. Má lọ sẹpẹsẹpẹ. Má lọ. Wọ́n ti pa kádàrá. Ẹ kò lè pa kádàrá dà. Ẹ kò lè pa kádàrá dà o. Ẹ kò lè pa kádàrá dà. Ọ̀sá ti ṣe lè pa gbèrègèdè. Ṣé kò lọ ní favorite? Màá fẹ́ lo network. Network yẹn kàn ń ṣe rádaràda ni. Ow. Hold on.
Ow! It's burning me. How are you? How are you? How are you? My thing is tweaking. How's everything, man? Why is my thing tweaking? How's everything? How's everything? How's everything, man? How's everything? How's everything? Ow! Ow! Ew! 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 Favorite Latin sáyé o. Favorite láyé wà lẹ́ni. Gbogbo ẹ di TikTok. Favorite láyé wà lẹ́ni. Favorite láyé wà lẹ́ni o. Dr. Colin. Kàn download favorite tó bá ti download favorite. Kò kàn gọ́gọ́ ọba Solomon ọba àgbáyé. Let's follow his order. More great star. Favorite láyé wà lẹ́ni yìí o. Ìwọ mi dẹ̀ gbẹ́jà ńlá lẹ́ẹ̀kan yẹn. Òyìnbó yẹn fáìn kú. Òyìnbó ẹ̀kan yẹn fáìn kú. Àbá múra wa pamọ́lẹ̀ pa. Mi ì dẹ̀ wá rántí orúkọ ẹ̀. Ẹ double tap, ẹ double tap, ẹ double tap. Òyìnbó yẹn fáìn pa. Òyìnbó yẹn fáìn kú. Favorite láti ń sáyé lẹ́ni. Favorite láti ń sáyé o. Jẹ́ kí n wó òyìnbó míì lọ. Ṣé mo tún lè rí orú òyìnbó yẹn mú? Mi ì dẹ̀ wá wo orúkọ ẹ̀ lẹ́ẹ̀kan yẹn. Very beautiful man. Èmi ló send request sí. Òyìnbó yẹn fáìn pa. How are you? Good. How are you? I'm good. You are from where? Kingston. How's everything? You do what? Do you hear English? Aya máa lọ. Ojú ẹ ti gbó ní ìfarúgbó. Kàbó máa ká. Ayé ẹ rí. Orí wọ́n ti kọ́lé irọ́ sí ẹ ní gbogbo
36. Irọ́ tó dẹ̀ pa ẹgẹ́dẹ̀ máa pay ẹ ṣá lọ́dọ̀ mi. Ṣé o lè pay ẹ kírọ̀ yẹn? Wọ́n kàn já ẹ ní o. Ṣé bó promise mi lówó láàárọ̀ yìí? Àbódìgbàgbé? Wàá kàn sáré dé jókòó kí ní àkànṣe máa sọ fún ẹ bóyá lọ promise. Gbìí. Mo fẹ́ jẹ lálẹ́. Bẹ́ẹ̀ lọ gbọ́dọ̀ yà bàbá. Bí kí ló ṣe ń bọ̀? Ṣé tó ń lọ lọ́wọ́ ni? Kẹ́lẹ́ mú kìnnì. Àjàmúrágbó lóde àgbà. Kí ni kí n kàn sí ìmọ̀ ẹ̀? Kọ́ Ajagunmalè síbẹ̀. Olúwo òde ọ̀run. Ajagunmalè olúwo òde ọ̀run olúpẹpẹ dáwọ́ àjà kàkàkà lójú ogun lè rómi ẹ̀yẹ sódòkè. Ajagunmalè. Wọ́n ti bo. Ṣé mi ti follow àfà tẹ́lẹ̀? Wọ́n ti bo. $P, wọ́n ti bo tó. Kábíyèsí ẹ̀ tí follow mi tẹ́lẹ̀. Wọ́n ti bo. Ẹja ńlá rè. $P. Jẹ́ follow ẹ̀ pa. $P. Mo ti follow ẹ̀ bẹ́ẹ̀. Ẹja ńlá. Ó yá tẹ́kìnìún. Tẹ́láyọ̀. $P. Po. Tẹ́láyọ̀. No. Anybody ló lè open camera. Abe 77 tẹ́ bá send request gan ẹ send request kí gbé wọlé máa open camera lọ́wọ́ kan. Holy Center. Fọlákẹ́ tí wà mí débi. Màmá yìí gan. Ìfẹ́ yìí pọ̀ o. Kí ló dé? Woman yìí. Ẹ máa rí bá ti ṣe ẹ máa rọ́nà gbégbà. Ẹ tún wà mí débi favorite. Ẹ̀yin ẹ jókòó síbẹ̀ yẹn o. Ẹ má máa bọ̀ ní favorite ẹ jókòó síbẹ̀. Ẹ máa ranjú bẹ̀ yẹn o. Ẹ wá wo bó ṣe Tẹ́láyọ̀ ń ṣeré. Ẹ wá wo bó ṣe Tẹ́láyọ̀. Ẹ̀yin ẹ jókòó síbẹ̀ yẹn o. Holy Center ẹja ńlá gbì. Ìyá ẹ̀ fọ́ ni o. Anywhere Ọba Solomon enter. Ẹ tún wá mi débi. God bless you for the gift. All the things you lay your honor upon shall prosper. Wọ́n ti bó gift pa níbí yìí o.
wọ́n ti bó gift pambi o wọ́n ti bó láyọ̀ ni o ẹ sì jókòó síbẹ̀ ni ẹ lọ download favourite kẹ search Ọba Solomon Àgbáyé 1 ẹ wá o ẹ má tó wá ṣe ọ̀làlẹ̀ yín níbí yìí o ẹ má wá ganu òfò sí bí omi ò ráyè o ẹ̀yin ganuski ẹ̀yin ganulostic best Kàbúmàkà níṣẹ́ mi sí òun ni. má máa dárúkọ Kàbúmàkà ṣé mo pé òfin mú ẹ níbí o ti ka comment àbí má máa ka comment Kàbúmàkà fún mi má máa ka comment Kàbúmàkà fún mi mi ò fẹ́ máa gbọ́ Kàbúmàkà bó ṣe sọ pé irọ́ ló fẹ́ máa yàn láàyò yẹn jẹ́ kó máa parọ́ ẹ̀ lọ láàárọ̀ kùtù àárọ̀ yóò tún promise mi lówó sẹ́ẹ̀ Kàbúmàkà fẹ́ máa mú mi ṣeré èmi billionaire. Your live screen is leg kilo nǹkan. Your live screen is what? O tún mú mi ṣeré láàárọ̀ yìí again. Ẹ̀wà kí làwọn èèyàn lè fi mọ pati wa bíi ta. Double tap. Eriwo yà yàgbọ́ àyàtọ̀. Ojú mi yàtọ̀ níbí yìí o. Ọba Solomon ní fáìn ká má purọ́ o. Pẹ̀lú bí bíbí ṣe rí ṣùkúṣùkú sí, mo tún fáìn tó báyìí. Fine man. Àfà mo kí yín o àfà. Ọ̀làlẹ̀ ni woman yìí sẹ́. Ó ti gbọ́ pé owó wà níbi tún bọ̀ nbí. Àwọn Sapa people generation gbogbo yín pátá máa gbogbo yín pátá máa padà lé dànù sẹ́. Ẹ rí ó wọlé ó gbé ẹ kò wọlé. Onìkan náà ni òun ló máa ní problem ẹ kò. Òun náà ní nẹ́tíwọ̀kì ò ní dá òun náà ló máa ẹ́kọ̀ òun náà ní fóònù ẹ̀ máa já ṣé ìyẹn la fẹ́ máa ṣe mo lè bínú já gbogbo yìí dànù mi ò ráyè rédèrèdè kọ̀lẹ́ wa máa jọ láàmì lásán ò sanwó owó tẹ̀sán ti díù 30,400 31,258 First Bank ẹ máa tẹ̀ ẹ̀yin tẹ̀ wà ní favourite ẹ máa send request ká máa wọlé ká máa wo nǹkan tó ṣẹlẹ̀ níbí ẹ̀yin tẹ̀ wà níbí ibi náà lẹ̀ sí wà gbọ́ ọkọ̀ tí mo sọ látàárọ̀ a ní favourite láyé wà báyìí ó kún díẹ̀ mo máa tún fi ń sílẹ̀ sí TikTok ẹ máa bọ̀ ní favourite ká wá send láyọ̀ ká wo bí láyọ̀ wọn ṣe rí níbí ẹ máa bọ̀ ní favourite ká wo bí láyọ̀ wọn ṣe rí ẹ wá send ó ní gift kan tí mo sì ń wá mo fẹ́ wo bí láyọ̀ wọn ṣe ń ké nílùú yìí mo fẹ́ wo bí láyọ̀ wọn ṣe ń ké nílùú yìí ẹ máa bọ̀ ní favourite ẹ máa bọ̀ ní favourite request for join no wo kò máa wá ní wá download app yẹn wá download app favourite wá login tó bá ti login wá search Ọba Solomon Àgbáyé 1 Ọba Solomon Àgbáyé 1 wo ti wọlé ni àwọn èèyàn ti pọ̀ yapa sí bí o àwọn 20 ti wà bí àwọn 20 ti wà bí ẹ̀yin ti títọ́ favourite yes ẹ má bọ̀ ẹ share live ẹ double tap mo ti gba $777,000 lẹ́nìí ní favourite àwọn èèyàn ti bó káàdì pa díẹ̀ rẹ pé ni wọ́n ti bó láyọ̀ wọ́n ti bó universe wọ́n ti bó everything I have follow everyone ó yá bẹ́ẹ̀ bá ṣe wọlé ẹ máa follow ara yín bẹ́ẹ̀ yẹn kẹ́ má bàa gbè pè kó má bàa yọwọ́ ẹ̀ pè ẹ máa follow ara yín bẹ́ẹ̀ yẹn ẹ máa follow ara yín ìjọ tí TikTok bá ti bẹ̀rẹ̀ wèrè àbọ̀ níbí nìyẹn látàn jáde kó padà wọlé àwọ̀fẹ́ ilé ẹ̀kọ́ níbí àbí kó mute pa kó má sọ̀rọ̀ trout má disturb inspiration mi níbi mi ò rán ẹ níṣẹ́ kò sí mi ló sọ pé kó má ẹ̀kọ́ ọ̀tàbára ẹni tó sẹ́ kó lọ bẹ́ẹ̀ ẹ máa follow ara yín bẹ́ẹ̀ yẹn bá ṣe ń wọlé ẹ máa build favourite yín nísìn ìjọ tí TikTok bá ti bẹ̀rẹ̀ wèrè tó bá ti bẹ̀rẹ̀ rádaràda àbọ̀ ní favourite nìyẹn a ò ní bẹ TikTok kọ́ máa ṣe wọ́n wọn ìjọ tí TikTok bá ti bẹ̀rẹ̀ rubbish wọn àbí wò yí ẹ à ń bọ̀ ní favourite nìyẹn lọ máa build favourite yẹn tẹ bá ṣe wọlé máa follow ara yín 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 integrity. Tẹ́ bá ṣe wọlé máa follow ara yín
kẹ́ máa follow Ọba Solomon tẹ́ bá ṣe ń wọlé máa follow ara yín bí mo ṣe bá yín sọ ẹ̀ mo mọ̀ pé tinú ilẹ̀ máa ṣe o mo mọ̀ pé tinú ilẹ̀ máa padà sí bá ṣe kígbe ní TikTok náà nìyẹn ẹ follow ara yín ẹ follow ara yín ẹ follow ara yín tí tó fi lọ mọ́ yín lára àìtúndé favourite báyìí o ẹ favour ara yín o favourite gbọ́dọ̀ favour gbogbo wa o favourite gbọ́dọ̀ favour gbogbo wa o. favourite gbọ́dọ̀ favour gbogbo wa o. Now light kilele light on. Now mo fẹ́ jẹun kí favourite this is the first time tí ma kọ́ jẹun lórí favourite. Hey you white, hey you white, hey you, hey yo. Hey you white, send request. Wàláì woman yẹn kàn ń bó lọ ni woman yẹn sàn ń bó lọ ṣíàṣíà ni. Folly 2 màmá yẹn kàn ń bó lọ ni. Màmá yẹn kàn ń bó lọ ṣíàṣíà. Mo mọ̀ pé ilẹ̀ máa júwèé fún mi èmi kọ́ tẹ̀ mọ̀ èmi tẹ̀ dá wọn mọ̀ èmi tẹ̀ mọ̀ wọ́n rí. Ìwúmọ̀ Fọlákẹ́ yẹn ni wọ́n ti tún bó káàdì débí yìí wọ́n ti bó káàdì pa níbí yìí wọ́n ti bó láyọ̀ wọ́n ti bó Yemọja wọ́n ti bó Iwun wọ́n ti bó oríṣiríṣi. Ẹ̀dọ̀ New Glory wo débí wàá sáyẹ̀ máa jaran parapa kiri àwọn máa jaran parapọ̀ kiri àwọn elébi generation Sapa people wo san 100,000 sí fódì ọdún mẹ́ta ó rí palace wọ̀ ó dẹ̀ sọ pé orí ṣe pọ́ Olúpẹpẹ Àjàmùrágún wákọ̀ Olúpẹpẹ yẹn sí favourite àwa ní favourite ọba I don't have money ó mà ṣe o ẹ jọ kó dé pé máa jẹun tẹ ẹ má ṣe kó tó máa fi sọ̀rọ̀ o. Ẹ máa ká òkèlè tí bá ti bu 20 kẹ́ sọ fún mi. Help me save pay 100k. Sapa pro Sapa. New Glory. Tí New Glory ti kó ní palace bàrà ti sọ́dún mẹ́ta. Tẹ́ bá ti dé ní ṣé mo lè send request fáwọn èèyàn. Mi rò bẹ́ẹ̀ sà láìtọ̀ mo ti follow yẹn ẹ follow mi padà. Bọ̀ Madam Folúkẹ́ yìí ó yẹ kẹ́ wá ọjọ́ ó yẹ kẹ́ wá ọjọ́ kan kẹ́ fi wá sórí live kẹ́ fi bá wa sọ̀rọ̀ lọ́jọ́ kan mi ò rójú yín rí. Láìtọ̀ só ti rójú wúmọ̀ ẹ rí. Ọba mi rárá ọmọ mi àmì nìyẹn náà. Bọ́sẹ̀ tábìlì ọ̀tọ̀ ilé tẹ dáhùn ọ̀tọ̀. Mo rí kóun ló bí ẹ. Onírárá ọba mi. Bẹ́ẹ̀ ni. Dìná ẹ̀yà àtẹ́tọ́wọ́ rédèrèdè. Ìbọn ló bí ẹ. Màmá mi àkọ́ fake love. Àwọn lẹ́ ń pè ní màmá mi àní àbówó. Ọba mi, you know I don't fake it. I'm not a fake person. If I love you, I love you for real. Ẹjọ́ tẹ bá mi rò ní TikTok ẹ má bá mi rò níbí. Kìí ló bí ẹ. Torí pé ó ń tọ́jú ẹ ló ṣe ń pè ní màmá mi à. Ok. Ẹjọ́ gbogbo àwọn 20. Ọmọ mi à. Let me prove to Oba that you are my mama mi à. Let Oba know you are my mama. Ṣé family ni? Mo ti follow gbogbo ẹ̀yin 22 tẹ wá bí ẹ follow mi padà. Ẹjọ́ tá bá rẹ́ni tí followers ogun followers bá ẹjọ́ kẹ́ má pariwo sí mi létí o. Mi ò rán yín níṣẹ́ o. Èmi náà lọ sí live ti yín o.
ẹni tó ń pè ní mama mia ẹ̀ ọmọ ìlú mi ni mama mia kọ́ wọ́n bá ti rí olówó báyìí wọn mama mia papa mia mama mia papa mia kí ló dé o máa pe sèékì ní papa mia. Papa mia ni best now. Afa ńlá ni Sheik. Èmi àti láìtẹ̀ mọ̀ pa ọjọ́ ń ganú sí ni so mi ò lè jẹ́ papa mia lọ́dọ̀ wọn. Olúpẹpẹ àjàwọ́rágún olóde àgbà kàkàkà lójú ogun lé orómí ẹsẹ yẹ oṣoodu òkè onílé kerewu àjàmọdò òkè bíi integrity. níbo ló ti rí. máa yẹn ti débi o ti kọ́ náà. níbo ló kọ́ sí. mi ò mọ̀ o mo kàn ń ṣàyìn ní kábíyèsí mi ò mọ̀ o. Ọba what are you eating? Púpúrú ni mo ń jẹ. Arábìnrin Olúfúnkẹ́ púpúrú ìlú wa lélẹ́yìí púpúrú èmi ò púpúrú àbí yán mo máa jẹ ní púpúrú àti yán mẹ́ jẹ ìjẹkújẹ púpúrú gidi mẹ́ jẹ yìí ni. ẹni bó ṣe dàbí yán eléyìí yàtọ̀ sí ẹ̀bà o púpúrú ìkálẹ̀ mẹ́ jẹ yìí ni. òun náà la jẹ níjọ́ tá a wá sí Jọmọlúàbí pẹ̀lú ẹ̀gúsí. àwa ò lè gbàgbé ilé láyé. ọba check my comment. kábíyèsí tó yẹ kẹ́ máa jẹ bí indomie. ṣé indomie wá da tó púpúrú ni. mo tẹ̀ fẹ́ bèrè question kan. mo ń ṣeré náà ní ọ̀pá àwọn. mo fẹ́ bèrè question kan. mo ń ṣeré ní sẹ́yìn ọ̀pá àwọn ọmọ ẹ̀sìn indomie búrẹ́dì náà máa ń láì. mo fẹ́ bèrè question kan. ẹjọ́ dàbí kéèyàn ti jẹ bí ẹ̀bà púpúrú iyán àmàlà àwọn oúnjẹ tó ṣara lóore nù. mo fẹ́ bèrè question kan. ṣé spag yẹn ṣé artificial ni àbí natural. fúláwà náà fi ṣe spáàkì náà àbí láìtàn torí mi ò mọ kíní pọ̀ fúláwà ni fúláwà náà fi ṣe fúláwà ni. ẹja ìpè àmúnjẹ yìí èpè à. confam na poor man dey complain say Nigeria no good. kábíyèsí kí ni Kabuma Kali ṣe fún yín bá tẹ́ fi yọnu sí padà pátápátá. ó máa san 100,000. 100,000 Kabuma Kali yẹn pọ̀ ju yẹn lọ ẹ̀sán náà ó dẹ̀ lè fi san 500,000. tó bá dẹ̀ ti sanwó yẹn kó má promise mi mọ́ sẹ́ẹ̀. mo máa ń hate irú kan bẹ́ẹ̀ mo máa ń hate promise. ọjà ní kí mú ok. bó bá san lé ní tó bá tún promise mi lọ́la ó máa tún lulẹ̀ kó má promise mi mọ́ mi ò rán ẹni iṣẹ́ kó promise mi ò kí n ṣe tálákà. New Glory owó ẹ̀ 100k látọ̀ fẹ́ máa jẹ níbi méjì ó wà ní TikTok ó wà ní favourite látọ̀ báwo la sì lè powó ní favourite yìí. máa sá kiri àfa báwo la sì lè powó ní favourite yìí àwọn òyìnbó yẹn ní kátà àwọn òyìnbó yẹn ní kátà jẹ̀dì báwo la sì lè gbá àwọn òyìnbó yẹn. bí mo ṣe mọ̀ tá a ṣe lè gbá àwọn òyìnbó yẹn ojú pé èyí tá bá ti rí tó bá ti wá láìfò wa ká introduce ifá sí kó wá kó fá ká dẹ̀ sọ pé ká máa nídìí $10 million kó fi wá kó fá. tàbí kí gbé ọ̀pẹ̀lẹ̀ wọ bí yìí ni. ó dáa púpọ̀ kábíyèsí so láti $10 million ní kẹ́ ẹ ti máa kó fá fún wọn.
ẹjọ́ àwọn wo ló ti bá àwọn òyìnbó yẹn gbérí kí ni wọ́n like jù kí ni wọ́n like kí làwọn òyìnbó yẹn máa ń like okay cat and dog ṣé ẹni ológbò síbẹ̀ yẹn kẹ́ gbé wá síbí ta ló lógbò sílé series mo kàn ń gbowó lọ́tún lósì ni series mayas God bless you all the things you lay your hand upon are prospered you are blessed forever send one universe kí n wo bó ṣe rí send mayas ó dà pé òyìnbó nẹ́ni yẹn. Cherish my ass. Send one lion. Kábíyèsí mo ti gift yín ní TikTok mo ti fún yín ní àti kékeré yẹn. Nígbà wo? Mi ò rí o. Wọ́n ní Àjàyí Abímbọ́lá tó wà nísàlẹ̀ yẹn. Kò hàn bí ẹ tún padà sẹ́ǹdì ẹ̀. Èmi ni mo kọ́mẹ̀ntì yẹn kábíyèsí. Níbo lẹ sẹ́ǹdì ẹ̀ sí? Ok. Ọ̀dọ́ yín mo sẹ́ǹdì ẹ̀ sí àti fíńgà àti kékeré yẹn ni. Láìtàn èlò ló wà nílẹ̀. Òun ló wà lẹ́yìn ẹ̀. Láìtàn èlò ló tó wà nílẹ̀. Láìpẹ́ àwọn bá yín wí. Kábíyèsí wọ́n ní 30,000 naira. Ta ló ń bó káàdì? Yàgò fọ́lọ̀ ẹni yẹn. Dàmíè bólọ. Ibi lẹ́sìn jókòó sí. A ní kẹ́ lọ download favourite kẹ́ máa bọ̀ ní favourite. Àfa ìjọ ọ̀lẹ́ tí mo bọ́ bottle water mọ́. Gbogbo mo ti fẹ́ rówó kábíyèsí odidi bottle water. Mohammed ibi rẹ̀ sì jókòó sí jẹ́ kí fún yín láyọ̀ kẹ́ lè mọ̀ pé owó wà lọ́wọ́ mi kẹ́ kọ́ fún láìtàn mi ti fọ́ọ̀lù láìtàn tẹ́lẹ̀ ni ẹni sùúrù náà bí mo ṣe wà lókè mi lè fún yín ní gift ni kí ló ṣẹlẹ̀ níbo ni má tẹ̀ èwo lélẹ̀ ọba follow you mo máa follow gbogbo yín pátá ni máa follow. Èmi fún yín gift báyẹn kábíyèsí. Dre baba side drop láyọ̀ kọ́ká mọ bó ṣe ń lọ now báwo mo ṣe lè fún yín ní gift ẹ tó ṣe láìfò lè fẹ́yàn ní gift ni fuck up man mo fẹ́ fún yín láyọ̀ tẹ́lẹ̀ ni kẹ́ lè mọ bó ṣe ń lọ wípé máa ní ilé yòókì ṣe tálákà ẹ mọ̀ pé owó bíi less di ju báwo mo ṣe lè fún yín lówó ok wọ́n gbé wa ó yá. ẹ máa kílíkì lórí kíni gift mọ̀ ń bọ̀ dárí mo fẹ́ jẹ́ kí fún látàn ní 20 naira jẹ́ kí fún nìkan ńlá gbà. àgbáwo pọ́pọ́ wọ́n máa dúpẹ́ àbí kẹ́kọ̀ọ́ dá gift mi padà dúpẹ́ àbí kẹ́kọ̀ọ́ dá gift mi padà.
Eh? Lighton dúpẹ́ kàbí kó dá gift mi padà fún mi. Ah. Ta ni mo fún? Lighton. What are you talking about? Ta ni mo fún? Ó dáa. Ọba ẹni kọ́ lọ fún tẹ̀. Má worry. Ó yá, ta ni mo fún lélẹ̀? Ta ni mo fún? Èmi lè fún kábíyèsí. Ọba afálẹ̀ ń fún látẹ̀gàn. Ta ló sọ bẹ́ẹ̀ fún yín? Who tell you that? Ṣé mi mọ̀ nǹkan tí mo ṣe ni? Mi ò mọ rẹ́ tí mi ò. Ṣé àfáà lélẹ̀? Ṣé àfáà lélẹ̀? Ṣé àfáà lé? Ṣé àfáà? Wọ́n kan ìpéré ọba mi. Wọ́n kan ìpéré àbí? Ọba mi ẹ̀gẹ́rùn tí mo sọ pé wọ́n kan ẹlẹ́pẹ́ mi, àáfàá ẹ̀ fún 120 lẹ́ǹkan yẹn. Bí level yín ṣe rí lọ́dọ̀ mo ṣe fún yín nìkan. Orúkọ àwọn bá ṣe tó lọ́dọ̀ mo ṣe fún yín. Level àfáà ju tiẹ̀ lọ lọ́dọ̀ mi. Tí bá fẹ́ sórí fẹ́yàn ní palace ilé ní first first tí fẹ́ kọ́ sórí fún àfáà ni. Lẹ́yìn àfáà àwọn akàn ẹ̀. Orúkọ kò ló ní level títí ẹ̀. Lẹ́yìn tó bá kàn ẹ́ ta ló tún kàn ó máa wá kọ 30 bg. Lẹ́yìn 30 bg ta ló máa tún kàn ó máa kọ bible reader. Lẹ́yìn bible reader ta ló máa tún kàn níbẹ̀ ta ló tún wà níbẹ̀ ta ló jẹ́ Muhammad last ni máa fi ṣe last mi ò jèrè ẹ̀rí ẹ tí bá ti jèrè ẹ̀rí Muhammad láhùn kò níwà kò sí nǹkan tó fi wúlò fún mi mi ò jèrè Muhammad rí mi ò jèrè ẹ̀ṣẹ́jú kan rí 5,000 kí lẹ wí. wọ́n máa ń ṣe wá bọ́ ìta kó padà wọlé because gbogbo nǹkan lọ́lọ́ fi jẹ ẹ́ níyà nẹ́tíwọ̀kì ẹ̀ ò dá kò sówó kò sí ẹ̀rẹ̀fẹ̀. So, number one in the palace of number one ẹni tí mo like jù ní palace ọba Solomon àfáà ni lẹ́yìn àfáà ló máa kàn ẹ́ o sí number two number two tó wà yẹn gan ó sì ń shake mo sì lè dá padà sí number 10 bí adé tí ló ti gbọ́ ẹ̀. Orúkọ àkùlọ máa jèrè iṣẹ́ ọwọ́ ìbá ṣe rere ìbá ṣe gbogbo. Àmín ní orúkọ Jésù. Ní ta ló jẹ́ ní glory ṣé mo mọ̀ ẹ́ rí ni? Ta ló jẹ́ ní glory? Wo ti wúlò tẹ́lẹ̀ ìgbà tó ti lọ wẹgbẹ́ àwọn ọ̀dàlẹ̀ báyìí ni mi ò gbà tiẹ̀ mọ́. Lẹ́yìn Muhammad máa kàn ẹ́. Mi ò tẹ̀lé láìkẹ́ ẹ̀ṣẹ́jú kankan tó bá ti dalẹ̀ lẹ́ẹ̀kan wọn máa dalẹ̀ lọ ni. àwa àkífèèyàn sínú àwa máa sọ reality bẹ́ẹ̀. ìjọ tí bá fi ṣe mistake gbé ẹ wọlé tó bá send request mi tí bá ṣe mistake gbé ẹ wọlé o wọ palace ẹ má nìyẹn o mo ní kó má send request mi láì jẹ́ wípé o sanwó ẹ̀ na by force IKD IK3 Ọba Solomon. ẹ káàbọ̀ sí àlàáfíà ni. Ìyá àlàáfíà ni. Ṣé fẹ́ fún wa lówó náà àbí wọlé fẹ́ ṣe. Nǹkan kékeré lọ́wọ́. Tẹ́ bá ti fún wa kẹ́ padà wá mi ò ráyè kéèyàn ní voice olówó ká má rówó ìṣe kéèyàn máa lo voice ẹ̀ tó lówó ká má rí nǹkan tó sí. ṣé ẹ̀ ń fẹ́ jẹ ẹlòmíín lè má kàn dọ̀dọ̀dọ̀dọ̀ bí olówó àwọn àrè kankan olówó ló máa ń wà ẹ̀ tálákà ló máa ń wà ẹ̀ sùn ìgbà tí Fọlákẹ́ máa wọlé
Madam Fọlákẹ́ ìgbà tó máa wọlé lé ní kò fẹjọ́ wọlé kò sọ pé ọba good give kò sọ pé ọba good evening no gift ló fi wọlé ó kọ́kọ́ send ẹja ó send láyọ̀ ó send iyemọja ó send kìnìún mo ti mọ̀ pé wọ́n ti dé. Hello Ọba Solomon, how are you? How's everything? Pẹ̀lú sápá kí ni ìbẹ́ fi ẹ̀ sí ẹ̀dọ́ àwọn ẹ̀gbọ́n òun rí sí kó kọ́kọ́ send láyọ̀ náà tí n bá wọrí láì fún anybody money gan mo fi máa wọlé kó lè mọ̀ pé bàbá olówó dé ètí ká máa fẹnu wọlé. Gynecology of encyclopedia petriculation of royal miomio ganu ganaga G integrity gynecology àwọn òyìnbó yìí báyìí ó yá àfa àjẹká sọ̀rọ̀ lórí àwọn òyìnbó yìí kí ni code a máa fi wọlé sáwọn òyìnbó yìí. Kábíyèsí kóòdì tẹ́lẹ̀ fi wọlé ojú pé ẹgbẹ́ fáwá sórí àwọn òyìnbó máa ń kó vision jẹ ni. ẹ máa bá wọn sọ̀rọ̀ ní ẹlòmíì ò gbà ẹlòmíì ò dẹ̀ ní gbàgbọ́ wọn láìkì anything ìṣẹ̀ṣe. jẹ́ kí n gbé odù jáde ná jẹ́ kí n gbé odù jáde nǹkan tá a fi ń ródán látàárọ̀ lélẹ̀ àjàmúrágò odù jẹ́ kí n gbé odù ẹ̀ jáde iṣẹ́ burúkú atọ́nà ẹ̀ lélẹ̀ iṣẹ́ rẹ̀. jẹ́ kí n gbé odù jáde náà bóyá ká máa ṣe báyìí wọ́n lè wá ẹ̀sìn kó a máa béèrè question what is this? What is the meaning of all this? How do you do it? How do you calculate it? Okay. So tó bá tó wá béèrè question ibẹ̀ nínú máa ti jó wọn ibẹ̀ náà máa ti máa wọ̀n pé wọ́n lùgbàdì ayé pátápátá ibẹ̀ wọ́n ti kó sí trap mi nìyẹn wọ́n dáràn lọ́wọ́ mi nìyẹn. mo fẹ́ kọ́kọ́ láti ìgbà tí mo ti ń bá Táfà ti wà lórí láìfù jẹ́ kí kọ́kọ́ yé àfà o because ọ̀rọ̀ àfà ní ìdàtúnṣe mo fẹ́ mọ irú ẹ̀dá wo làfà jẹ́ gangan àfà kí lórúkọ ẹ̀ gangan kí ni fóònù ẹ̀ mọ́ ẹ̀. Ahmad Abimbola Ọmọwúrà Àtù. Ahmad Abimbola Ọmọwúrà Àtù so báwo ló ṣe jẹ́ gangan kí ni ìgbésí ayé ẹ̀ mo fẹ́ mọ ọkọ tó ṣẹlẹ̀ nínú ayé ẹ̀. Muhammadu ọmọ bíi Bọ́lá Ahmad àbí ṣé ẹ̀yin gangan lẹ jẹ́ Ahmad ni. Orúkọ mi ni Ahmadu Abimbola. Ẹ̀yin gangan lẹ jẹ́ ẹ̀yin lẹ jẹ́ Abimbola. Bẹ́ẹ̀ ni Abimbola orúkọ súnà mi ni Ahmadu. Mo sá wò pé kí ló dé tí sápá fi mú mọ̀ ní látijọ́ yìí. Nǹkan tó ń bá wa wọ́n ní ó ní ẹnìkan tó ti ṣe yín lóore rí pé ó ti pẹ́ o wọ́n ní bọ̀tẹ́ ni ti kú pé kò sí láyé mọ́ wọ́n ní kẹ́ wá ọmọ yes ọ̀rọ̀ tí mo sọ yìí ti pẹ́ o wọ́n ní kẹ́ wá ẹnìyí lọ kẹ́ lọ ta ọmọ ẹ̀ lọ́rẹ because àwọn ọmọ ẹnìyẹn ní ìdìrànlọ́wọ́ yín báyìí wọ́n ní ìkọ́tà bára yín bá gbé kẹ́ lọ fi dùn wọ́n nínú ìyẹn tẹ́ bá wọn pé ẹ fẹ́ tètè go viral o ẹ fẹ́ tètè go viral nìyẹn o wọ́n ní kẹ́ wá ẹnìyẹn lọ ní sísísí kẹ́ lọ dùn nínú ẹ má yẹ kó pẹ́ rárá tọ́ ẹni tí mo sọ yìí ti sórí fún yín ti pẹ́ o kì í ṣe orí tí mo sọ yìí kì í ṣe orí ọdún mẹ́wàá o. ẹ má jẹ́ kó pẹ́ rárá o má yẹ kó pẹ́ rárá o. Kò sí wàhálà. ìyẹn wọ́n. wọ́n ní kẹ́ gbàdúrà dáadáa wọ́n ní obìnrin kan máa fẹ́ fẹ́ yín láti tipátipá gbogbo ọ̀nà ló máa wá láti kí lẹ wí.
kí lẹ wí. ṣé sóbìnrin yẹn lówó lọ́wọ́ sà. jẹ́ kí n wò. tó wá lẹ́yìn tó lówó lọ́wọ́ tó fẹ́ mi tipátipá mu available ṣùgbọ́n kí tálákà mọ̀ dán wo yóò dẹ̀ tán o. obìnrin yóò lówó but tó bá fẹ́ yín tipátipá ẹ̀ ìbẹ̀rẹ̀ ẹ̀ máa lágbára díẹ̀ but ó bá padà rọrùn fún yín. ok kò sí wàhálà. bọ̀ọ̀rọ̀ dáadáa kó tún ṣe o. bẹ́ẹ̀ lè bá mi wo sẹ́. ro dáadáa kó tún ṣe ro dáadáa kó tún ṣe ro dáadáa kó tún ṣe. kò sí wàhálà. so bó ṣe rí nìyẹn. ẹ ṣe gbèsè àkábọ̀. ẹ̀yin wo lẹ fẹ́ wo sẹ́ni favourite yìí. ẹ jọ kí ni láìtọ̀ ní wá kiri. láìtọ̀ kí ló lóko ẹ̀ time is going. Fún mi sà. fún mi kí ni. ẹ́. Ọlọ́run ṣọ́. fún mi fọlọ́run sọ. alarm to the world ọba ọyá náà níbo la ń lọ. fún mi fọlọ́run sọ kí ló ṣẹlẹ̀ nínú ayé ẹ̀ kí ló ṣẹlẹ̀ nínú ayé fún mi fọlọ́run sọ kí ló ṣẹlẹ̀ nínú ayé fún mi fọlọ́run sọ kí ló ṣẹlẹ̀ nínú ayé fún mi fọlọ́run sọ kí ló ṣẹlẹ̀ nínú ayé fún mi fọlọ́run sọ. àjàmùrágún olóde àgbà àjàmùrágún olóde àgbà kí ló ṣẹlẹ̀ nínú ayé fún mi fọlọ́run sọ. nǹkan tó gbé wá síbí lágbára díẹ̀ o wọ́n ní kẹ́ lọ ta ọ̀gá tó kọ́ yín níṣẹ́ lọ́rẹ. wọ́n ní kẹ́ lọ ta ọ̀gá tó kọ́ yín níṣẹ́ lọ́rẹ ó máa jẹ́ pé ọ̀nà yìí túbọ̀ là sí ọ̀gá tó kọ́ yín níṣẹ́ wọ́n ní kẹ́ lọ ta lọ́rẹ kíákíá ẹ má jẹ́ kó pẹ́ rárá àtọ̀ ẹ má jẹ́ kó pẹ́ rárá àtọ̀ wọ́n ní lẹ́yìn tẹ́ bá ta ọ̀gá yín yẹn lọ́rẹ lẹ́yìn tó bá ta lọ́rẹ kí ni kò sí. ok lẹ́yìn yẹn tó kọ́ ok lẹ́yìn yẹn tó kọ́ lẹ́yìn yẹn tó kọ́ ok lẹ́yìn tó bá ti ta ọ̀gá yẹn lọ́rẹ. wọ́n ní kẹ́ lọ sí kẹ́ wá ibì kan lọ tẹ́lẹ̀ lọ lo 21 days tẹ́lẹ̀ fi bá Ọlọ́run yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ bọ́dọ̀ ní wọ́n bí tẹ́ wà fún 21 days yẹn ìgbé tẹ́ bá máa padà dé pípẹ́ máa bọ́ sínú ògo ńlá kan. àlàáfíà fún yín iṣẹ́ tó ní kí jẹ́ fún yín nìyẹn olúpẹpẹ àjà ẹ̀yin holy center ẹ sì ní sùúrù náà. àjàmùrágó olóde àgbà olúpẹpẹ dáwó. wọ́n pè mí níbì kan mo gbọ́dọ̀ lọ lá kankan this any moment from now mo gbọ́dọ̀ lọ lá kankan 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 mo gbọ́dọ̀ lọ lá kankan